Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ojú ọmọ Yorùbá káàkiri àgbáńláyé, pàápàá jùlọ àwa tọ́lọ́run jọ lò wá, tá a jọ lólùfẹ́ òdodo lórí ọ̀rọ̀ bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́. Lákọ̀ọ́kọ́ kí n tó máa lọ, mo kí gbogbo wa kú oríire fún ìdùnnú àtayọ̀ tó ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ lánàá láwùjọ mùsùlùmí sí bàbá ìmáàmù àgbà látọ̀dọ̀ gómìnà wa nípìnlẹ̀ Ọ̀yọ́ Engineer Ṣèyí Mákindé fún ọkọ̀ tuntun tí wọ́n gbé fún bàbá ìmáàmù. Pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run, gbogbo ẹni tó bá bàbá ìmáàmù yọ̀ pátá lórí oore ò ní tán létí yín náà o, ẹ ní wó oore tì pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run. Oore tẹ́nì kọ̀ọ̀kan wa náà ó dé pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run. Gbogbo àwa tá a bá dunnú sí oore tí a náà ó dé pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run. Èyí tí mo wá fẹ́ sọ kí n tó máa lọ, ọ̀rọ̀ mọ̀ràn kan wà tí mo fẹ́ gba gbogbo àwùjọ mùsùlùmí l'Ógbómọ̀ṣọ́. Níjọ́ kìíní àná mo kó mo rò mo wí mo yányányán mo ní Dr. Yunus Toliat Ayilara ìmọ́lẹ̀ nìyẹn jẹ́ fún Ògbómọ̀ṣọ́, pé àwùjọ mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ti wà ní òkun látọjọ́ tó ti pẹ́, ó sì ń retí ìmọ́lẹ̀ tí ó tàn sí. Ṣùgbọ́n nígbà tí Dr. Yunus Toliat Ayilara dé, àwọn lọ́ọ̀ fi ṣe ìmọ́lẹ̀ tí ó tàn sí àwùjọ mùsùlùmí Ògbómọ̀ṣọ́, tó fi jẹ́ pé mùsùlùmí Ògbómọ̀ṣọ́ wọ́n lè rí mímí, wọ́n lè rọ́rọ̀ sọ, wọ́n lè rápá náà. Ẹ dákun, nílẹ̀ Yorùbá lónìí tá a bá ń ka àwọn ìlú tó láàmìlaka tó kàǹkàkàǹkàkàǹkà ńlẹ̀ Yorùbá nípa ọ̀rọ̀ ẹ̀sìn, ipò wo lẹ rò pé Ògbómọ̀ṣọ́ wà? Ipò wo lẹ rò pé mùsùlùmí Ògbómọ̀ṣọ́ wà? Níbo lẹ fi wò sí? Ìlú Ìbàdàn ńbẹ, níbo lẹ fi sí? Ọ̀yọ́ ńbo lẹ fi sí? Àmọ́ látàrí òdodo tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ò lérò pé ó lè máa jáde lórí mọ́sáàsì ìlú tí Dr. Yunus Toliat Ayilara ti ń jẹ mọ́mù lé lórí, látàrí òdodo tí ń jáde ńbẹ̀, ó ń ṣe òǹkálukú ń kàyéfì pé ṣé pé irú eléyìí lè ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tá a rí mọ́sálásí ńlá ìlú tí ń tọ́jẹ mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn gangan sámú, tọ́jú ojúlówó ọ̀rọ̀ ẹ̀sìn, tí èsì pé bẹ́ẹ̀ yá máa sọ pé àyùwà nàásù ìtakùrọ̀bà kún tẹ́ pé ọ̀tọ̀ ní tá a sọ, ọ̀tọ̀ ní tá a máa ṣe lẹ́yìn, tẹ́ pé ìmáàmù a rí pé n ti ń sọ ní ń ṣe níṣẹ́, n tọ́lọ́ ń sọ ní wí, n tánàbí sọ ní fọn rere rẹ̀, wọ́n jẹ́ kí gbogbo èèyàn gba tiwọn. Ẹ wá wo kò tọ́lọ́run wá gbé mọ́mù Ògbómọ̀ṣọ́ sí lónìí látàrí pẹ́ńsì òdodo. Mo wá fi àsìkò náà mo fi rọ gbogbo ẹ̀yin bàbá wa ìmáàmù ńlẹ̀ Yorùbá, ẹ má bẹ̀rù, tọ́pọ̀lọpọ̀ yín ń bẹ̀rù pé bí wọ́n ṣe ń ṣe láti ìpìlẹ̀ rèé, kí ni yóò bàjẹ́, tí n bá ṣe bẹ́ẹ̀ yóò lójo, tí n bá ṣe bẹ́ẹ̀ wàhálà kankan ò lè ṣẹlẹ̀. Ẹ sọ òdodo, ẹ sọ́jú abẹ́ ń kó. Àwọn tó bá jẹ́ kó ń dàrú tí wọ́n ń gbàbọ̀dè fẹ̀sìn, tí wọ́n wà láwùjọ yín mọ́sáàsì ìlú, tí wọ́n bá ń gbódodo ọ̀rọ̀, tó bá jẹ́ pé Ọlọ́run fẹ́ lò wọ́n, tó fẹ́ ha ìdọ̀tí àyà wọn kúrò tí ó fi mọ́lẹ̀ ẹ̀bẹ̀, wọn ó jókòó, wọn ó gbọ́. Ṣùgbọ́n tó bá jẹ́ pé lórí àìmọ̀kan, ìwà burú fún Muhammadu súnmọ́ káfà lọ́wọ́ pé orí ẹni náà fẹ́ kúlé wa mọ̀nàfíkì náà fẹ́ kúlé lórí, Ọlọ́run lè wọn kúrò nínú mọ́sáàsì bó ṣe lé àkàn kúrò. Ṣùgbọ́n mo á rọ gbogbo ẹ̀yin tí ẹ wà ní mùsùlùmí Ògbómọ̀ṣọ́ náà, ẹ dákun torí t'Ọlọ́run, ẹ bá ní fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́. Dr. Yunus Toliat Ayilara tẹ́ ń wò yẹn, ẹ má jẹ́ a tanra wa jẹ. Ẹ ló rò pé kíní kan sí Ògbómọ̀ṣọ́, kí lọ́kàn pẹ̀lú Ògbómọ̀ṣọ́, ọkàn wà torí pé kíni a ti rí wọn gẹ́gẹ́ bí kí mo lè pè ní, ẹjẹ́ ń pè lédè Gẹ̀ẹ́sì compass tó ń darí ìjánu, kí n pè ní ìjánu mùsùlùmí báyìí ní ìsìnlẹ̀ Yorùbá. Torí pé nísìn àwọn tó jágbẹ́ ẹ̀sìn wà tí wọ́n mọ̀ nímọ̀ ẹ̀sìn jẹ́ pé wọ́n ń ṣe ẹ̀sìn gẹ́gẹ́ tí wọ́n sọ̀rọ̀ ẹ̀sìn o, ṣùgbọ́n tó jẹ́ ti ìlú gan tẹ́ pé ń gbẹnu ìlú sọ̀rọ̀ kò sí ìyẹn tí a lérò pé ó tó ń jáde báyìí ní ìsìn ní bàbá ìmáàmù wò báyìí. Dr. Abdulmumin Adédèjì Akínlẹ́wà lẹ́nà tó fẹ́ máa ní tó ń bọ̀ báyìí ní ìsìn, kọ́lọ̀ ọba kọ́ jẹ́ kẹ́mi bàbá yìí ògùn. Torí ìdí èyí, ẹ bá ní ṣàdúrà fún bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́, ẹ bá ní fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn. Gbogbo ẹni tí inú sì ń bí náà, ẹ má jẹ́ inú ó bí yín, ẹ bó ń re iyọ̀ kiri tí inú ò lè dé. Gbogbo ẹni tí wá ti pé má pé sú pé sára ń di ọ̀tẹ̀ tẹ́ pé di ọ̀tẹ̀ ní má jókòó sí, dáadáa ò lè dé bá wọn. Ìdí ọ̀tẹ̀ náà ànígbà náà ó ṣe tí wọ́n èkú tán kọ̀ọ̀kan. Ẹ á mọ̀ wo tó bá yẹ pé wọ́n kú tán tí wọ́n lọ báwọn pẹ̀lú ànígbà kò bá dá o. Àdánwò tí wọ́n dálẹ̀ àmọ́ wọn lóòótọ́ forí gbénú ègún, pé àmọ́ wọn náà àjọ ànígbà làwọn ọmọ náà mọ̀ ṣe wọn ò ní débi ọ̀gá. Kì í ṣe pé bí ọmọ Yorùbá kí n tó máa lọ, mo ṣàdúrà fún bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́ àti gbogbo ẹni tí inú rẹ̀ bá dùn sórí tó dé báwọn yìí pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run. Orí ẹnì kọ̀ọ̀kan wa ní òde, orí bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́ tó dé kò ní bọ́ sọnù. Ẹ má jẹ́ pẹ́yìn jẹ́ o, ẹ lọ kọ́lẹ̀ kékeré lélẹ́yìí
késekése lẹ rí kàsàkàsà ń bọ̀ ẹ lọ kọ́lé ẹ sọ pé olú ọmọ Yorùbá ló sọ bẹ́ẹ̀ oore míì tó ń bọ̀ láàyè tó tún ga ju bí sí àbáyé mọ̀mù ti gbá yẹn tó jẹ́ pé oore ńlá tẹ́ pé ẹni ẹkọ bá ń sọ ìyìn sì gbọ́ nìkan ṣùgbọ́n tèmi mọ̀ ni pé ẹ̀rọ yẹn tó dúró lórí òdodo láyé orí ọmọ gorí oore fún ni ògbọ́n tó bá ti wá ronú aburú sí ẹni bẹ́ẹ̀ àwọn ọmọ wà nú aburú ẹni tí wọ́n wá aburú sí ọmọ ga látàrí òdodo tí ń sọ kò jù báyìí lọ ó dàbọ̀ ẹ ṣé.